Koiki Media bring the word closer to your doorstep. Òní ní 24 April 2025. Òní lọ́jọ́ Thursday, ọjọ́ Àlàmísì. Ẹ ti rí. Fẹ́ gbalẹ̀ Yorùbá lọ́wọ́ yín o. Ẹ jí ẹ má sùn o. Break Nigeria to save lives. Break Nigeria to save lives. Ẹ ti rí nítorí fi máa kọ́ ilé níbi tí wọ́n bá dé sí tí wọ́n fi máa kọ́ ilé òun náà ti kó wá láti ilẹ̀ Haúsá yẹn. Ẹ wò àwọn kinní yẹn. Ẹ ti rí nítorí fi máa ń kọ́lé nìyẹn o, nítorí fi máa ń kọ́lé. Èèyàn ní gbogbo wọn, kò sẹ́rù ọ̀kan bẹ̀. Sẹ́rù ọ̀kan bẹ̀ rárá. Tọ̀kadà tí gbogbo ẹ̀ ló wà nù kíní yẹn.